الله كثير العلم مبتدئ البيان الله رفيع شأنه عالي القيام الله ووالدتي أمانة ذات حسن الله حنون قدمت لي كل سامي أروق لها مزيد سلام ربي الله وطول العمر مع ضعف لكوامي الله كذلك حامد الدكتور لغجو الله أخي خير المربين لكرامي الله وبعدهم فآدمنا لألوي أبونا في الفنون أبو لوسام الله مؤسس مركز تعليم كل من بأجيك لإسعادي لأنامي الله وفي تهدي بنفس في صلاتي الله نفاوي يولي صلاتي وسهامي الله مربي الروح لم يكن غير سمين الله كريم جده مثل الغمام الله إلهي رحمهم أنت الرحيم فأدخلهم ودعوا دار السلام. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين صدق الله العظيم وليتك تهلو والأنام مريرة وليتك ترضى والأنام غضاب وليت الذي بيني وبينك عامر وبيني وبين العالمين خراب إذا نلت منك الود فلكل هين فكل الذي فوق التراب تراب. مولانا عفيف الدين الكيلاني الجيلاني يغمرنا السعادة كل السعادة أن كنتم بيننا حاضرا شرفتمونا بمجيئكم والدعاء منا إلى الله تبارك وتعالى أن يعيدكم إلى مقركم سالما محفوظا آمين غانما بجاه النبي المصطفى صلى الله عليه وسلم. وكذلك أسديت إليكم الأسرة الكبرية من مدينة كانو على المنصة شكر الله سعيكم للمجيء. آمين. موكي بابا خليفة صلاتي موكي representative of the governor of Lagos State. Sorry if I have breached some protocols. Yau mu daga can arewa muna ce maku ku zo lafiya. Allah Ubangiji madaukakin sarki wanda ya zo da ku sai mai da ku zuwa wurin ku. Amin. Bekana Maulana Sarkin Qadiriyya of Africa. Allah hayatahu. Ẹ kú àlejò. Mo kí bàbá wa Salati. Kufirun fil addi jami'ukum. Mo kí
Nakibul Ashraf of Africa. وكلاكم يدمر في الخلد رضوان لكم يذكركم Sarkin dawaki ويحييكم. an gaya mini wai yana cikinmu nan cikin taro da kuma mutawallin Borno kasan su auliya ullahi ne. Ya ba mu farin ciki wai an gayyace mu kuma Allah Ubangiji ya madaukakin sarki ya ba ku iko zuwa. Allah sai mai da ku zuwa wuraren kula. كفرون Haka kuma dan gaske في الأرض جميعكم وكلاكم يدمر في الخلد. mawaki ẹni tí ń gbàlejò àgbà Lagos State. Bàbá wa Khalifa Lagos State, bàbá Babániji Amasa. Èyí tí shugaban kasan Kadiriya, bàbá wa Afifu Jini, tí wọ́n fi ọwọ́ àlùbáríkà wọn, tí wọ́n fi wé láwà ní wọ́n fi jà dáadáa ẹ̀. Eléyìí ni títa yọ ọ̀rọ̀ kò sọ̀rọ̀ mọ́. Bí gómìnà bá ṣe nǹkan ó tóbi ní state ẹ̀, tí president ọba ti dá sí. Tí president bá dá sí kò sọ̀rọ̀. كفرون في الأرض جميعكم. Wọ́n ní ká sọ̀rọ̀ nípa tax reform. Wípé àtúnṣe owó orí tíjọba Nàìjíríà ìjọba Tinubu tí wọ́n gbé kalẹ̀. Wọ́n gbé kalẹ̀ ní year 2023. Láti 2022 tí wọ́n ti búra fún bàbá wa Tinubu ní May 29. Kò jóṣù mẹ́ta lọ ni wọ́n ti yan ìgbìmọ̀ kan. Wọ́n pe ìgbìmọ̀ náà ní Fiscal Policy and Tax Reform Committee. Mr. Taiwo Oyedele also iná ẹ̀ ní chairman committee yẹn. Wípé ẹ bójú wo àwọn ètò bá ń ṣe ń sanwó orí. Tá ń sanwó lérí èrè ń jẹ ọjà táǹtà nílẹ̀ Nàìjíríà. Èwo ló ní ìdí àtúnṣe, èwo ni ò ní ìdí àtúnṣe. Èyí tí Lagos State Kadiriya, gbogbo ẹ̀yin bàbá wa níkàlẹ̀ ni mo kí ẹ dákun torí àsìkò. Bàbá wa Kàdàrà, bàbá wa Kíolú. Bàbá wa Ìmáàmù Sàláàtì. كفرون في الأرض جميعكم وكلاكم يدمر في الخلد رضوان لكم يذكركم ويحييكم أهل الرشد. Lagos State Kadiriya wọ́n ní àtúnṣe owó orí sísan táǹpẹ̀ ní tax. Kí kọmitì táwọn gbé kalẹ̀ ní 2023 kí wọ́n bójú wò. Èwo ló dá, èwo ni ọ̀dá. Wọ́n ti wá parí iṣẹ́ wọn. Wọ́n á jábọ̀ fún president tó yàn wọ́n níṣẹ́. Nínú iṣẹ́ tí wọ́n á ṣe, wọ́n á gbé àgbélẹ̀rọ ó yẹ ká tún yà yín ṣe nínú òfin owó orí ní Nàìjíríà. Ó yẹ ká tún yà yín ṣe, ó yẹ ká tún yà yín ṣe. Wọ́n wá ṣe odidi àgbélẹ̀rọ òfin 4. Kò tí ì dòfin, tó bá dòfin yóò máa jẹ́ law àbí act. Àmọ́ wọ́n ń sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́wọ́ ń jẹ́ bíi 4 bíi bẹ́ẹ̀ níjọba Nàìjíríà wá fàyọ nínú àbọ̀ tí kọmitì tí wọ́n gbéṣẹ́ fún tó jábọ̀ fún wọn. Alákọ̀ọ́kọ́ nínú 4 yẹn, òun náà ni Nigerian Tax Bill tí jẹ́ NTB. Ẹlẹ́ẹ̀kejì, òun náà ni Nigerian Tax Administration Bill. Ẹlẹ́ẹ̀kẹta, òun náà ni Nigerian Revenue Service Establishment Bill. Ẹlẹ́ẹ̀kẹrin, òun ni Joint Tax Board Establishment Bill. Mẹ́rin tíjọba Nàìjíríà gbé síwájú National Assembly. Wọ́n á ní ká sọ kí ni ìhà tí Islam kọ sí owó orí sísan àti àtúnṣe tíjọba Nàìjíríà fẹ́ ṣe lérí owó orí sísan. Máa wọ wípé ẹgbọ́n ọmọ wa kí ẹ̀yìn ọ̀rọ̀ táàkì ń bẹ́nu ẹ̀sìn Islam kìí ṣàjòjì. Láti ìgbà tí Islam ti dé
lọ́dún kejì tá Ànábì sallallahu alaihi wasallam ṣe hijira láti Mẹ́kà lọ sí Mẹdínà lọ́dún kejì yẹn lọ́lọ́run ti gbé òfin táàkì kalẹ̀ ní oṣù kẹwàá oṣù ojú ọ̀run oṣù Islam tá ń pè ní Shawwal. An institution of tax has been in existence in Islam. Allah. Tá a bá chẹ́ẹ̀kì tíra fíkìú yọ sọ bẹ́ẹ̀ Mudawana Kubra lẹ wò ní Sayyid Sabiq fíkìú Sunna àti Sayyid Sabiq ni èyí tó máa ń tò sí yàyìn al-fiqhu al-wadi ala al-madhahib al-arba'a min al-kitabi wa sunna ala al-madhahib al-arba'a tí Bíkírù Muhammad Ismail tọkọ mujalladi alákọ̀ọ́kọ́ page 455 ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ pé ọdún kejì tó ń ṣe Ọlọ́run ṣe hijira lọ sí Madina ìní ọ̀rọ̀ tax ni ló ti wọnú ẹ̀sìn Islam. Ká lè mọ̀ wípé ọ̀rọ̀ owó orí nínú ẹ̀sìn ń ti bẹ ṣáájú ìgbà yẹn. Abdullahi ayakan bẹ ní Suratul Anbiya Quran chapter 21 verse 15 banka verse 73 níbi tọ́lọ́run ti ń sọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run ó dákọ Musa ó dákọ Haruna ó dákọ ànábì Ibrahim ó dákọ ànábì Lutu ó dákọ. وجعلناهم أئمة يهدون بأمرنا وأوهينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين. Bàbá wa Sàrújì láti Markaz mo gbọ́ pé wọ́n ti wà ń bí wọ́n wá ṣojú bàbá wa Mudirul Markaz mo kí wọn ọlọ́mùbá àṣàlékún àlàáfíà fún bàbá wa Mudirul Markaz ọba àwọn àlùfáà láti inú ọgbà pátápátá gbogbo wọn náà ni mo kí. وجعلناهم أئمة يهدون بأمرنا. Ọlọ́run dákọ̀ àwọn ànábì Ọlọ́run gbogbo àwọn ànábì Ọlọ́run tọ́lọ́run dákọ̀ nínú àyà yẹn ṣáájú 73 verse 73 àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti ń bẹ ṣáájú kánẹ́bì Muhammad tó dé yìí. Nígbà Ọlọ́run wá sọ ṣẹ́ tó ń rán wọn ni wọ́n dákọ̀ ẹ̀ pé ká wá ṣe rere láyé. وأوهينا إليهم فعل الخيرات. Wọ́n wá ṣe rere láyé kí wọ́n wá kírun láyé kí wọ́n sì wá yọ zàká láyé. وكانوا لنا عابدين. Tọ́rọ̀ zàká bá ń bẹ ń bẹ tó sì jẹ́ pé ọ̀rọ̀ ànábì Ibrahim là ń sọ àwọn ànábì tó ṣáájú àná Muhammad ajẹ́pọ̀rọ̀ zàká ti ń bẹ kódà ká àná Muhammad tó dé. sallallahu alayhi wa sallam. Tọ́rọ̀ ló ń sọ̀rọ̀ pé nínú iṣẹ́ tí mo ní kán wá ṣe ni zàká ní tí sì ń jẹ́ zàká òun náà ni tax. Tá a bá wo General and Scientific Dictionary of Language and Terms tí wọ́n ṣe ní year 2023 tọ́gbọ̀n ẹ̀ẹ́dẹ̀karùn-ún ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ pé azakat ẹ lè pè ní arms azakat ẹ lè pè ní charity ẹ lè pè ní arms tax. Tọ́wọ́ jẹ́ wípé ní táàkì owó orí ń bẹ nínú iṣẹ́ tọ́lọ́ ń gbé báwọn ànábì Ibrahim gbogbo àwọn ànábì tó ti kọ́kọ́ wá ṣáájú oṣù Ọlọ́run ànábì wa Muhammad ajẹ́pẹ́ tán ìjọ́tọ́jọ́ orí tí ìbẹ̀ ti pẹ́ ó ti kọjá gan-an. وجعلناهم جماعة لقادري يا Lagos. Mo ti lókèétì zaka nínú Al-Qur'an nínú ẹ̀sìn. Ìbàtà ànábì wa dé zaka ń bẹ nínú Al-Qur'an ọ̀rọ̀ táàkì ń bẹ ń bẹ. Ká lè mọ̀ pọ́rọ̀ táàkì ń bẹ nínú Al-Qur'an ká sì lè múra sí i. Ẹ lọ́jọ́ kọ́ lọ́wọ́ dà á pọ̀ mọ́ àlìjẹ́nnà. Ọlọ́run sọ pé báyìí bá ń yọ zaka dáadáa ẹ wà àlìjẹ́nnà. Ó ní sáyìjánnábù aláàtúkọ́ àlẹ́bí يؤتي ماله يتزكى. ìsọ̀rọ̀ ọ̀nẹ́bọ̀ ọlọ́run tí bá ń yọ zaka ò ní wọná bí wọ́n bá ti wọná mọ́ wọ́n wọ̀ àlìjẹ́nnà náà ni wọ́n wọ̀ nítorí ká lè múra sí ọ̀rọ̀ لقادري يا Lagos. gbogbo jẹ̀mọ́ Kàdìríyà lẹ́kọ̀ọ́ gbogbo yín ni mo kí. حييتكم لمولد المختار. حييتكم لمولد المختار. Bẹ́ẹ̀ tí í ṣe lọ́dọọdún náà ní ìwọ̀n ń dá sí àwọn ń pọ̀ sí mbẹ̀ mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. نظامكم خلو ومستقيم. Ètò yìí dáa púpọ̀ ó pegedé. فصفوة أنتم من الأخيار. Èèyàn rẹ ni yín ọ̀gá lẹ tún wà téńtélẹ̀ wà lókè tá a máa ń dáko àwọn èèyàn rí. هذا عفيف الدين من بغداد
ẹ̀sà ní o gbogbo tẹ́ ẹ̀ máa ṣe ẹ̀sà ní gbogbo ìgbà. هذا عفيف الدين من بغداد. هذا عفيف الدين ومن هو أبوه من السلالة الزكية الطاهرة. إذا كنا نتحدث عن أبيكم عن فضيلة جدكم المحترم نتحدث عن من؟ عن محي الدين الشيخ محي الدين أبو محمد عبد القادر الجيلاني قدس سره النوراني وهو ابن أبي صالح موسى جوكيدوسكو. فعبارة موسى جوكيدوسكو كلمتان فارسيتان معناهما العظيم القدر أو محب الجهاد، وهو أيضا ابن الإمام عبد الله بن موسى الجين الجون بن عبد القادر بن عبد الله المهد الكرام وبن الكرام من الأولياء القدامى. وكذلك أم الشيخ عبد القادر أمة الجبار فاطمة بنت السيد عبد الله قدس سرهم جميعا. هذا عفيف الدين من بغداد. bàbá wa ọ̀gá gbogbo wa ní Kàdìríyà lè gbé wá láti Bàgádì ní ìhà. خليفة للجيل ندوري. lọ síbi tó tẹ̀lé. يشارك الجماعة في احتفال bá a ṣe ń ṣe mòlúdì àwọn náà ń bá wa ṣe. بمولد النبي ذي الآثار. lọ bí tó tẹ̀lé. موضوعنا الضريبة القديمة. ká máa sọ̀rọ̀ ó ṣe táàkì kì í sọ̀rọ̀ tuntun tó ṣẹ̀ dé ọ̀rọ̀ tó ti pẹ́ ni. تصلح في نيجيريا من عار. nínú tí ó jẹ́ mọ̀ tó ti pẹ́ Benjamin Franklin tọ́jú ọ̀kan lára àwọn founding fathers United States of America ó sọ̀rọ̀ kan about 200 years ago. ó ní in this life nothing is as sure and certain as death and taxes. ọ̀hákù àti àsanwó orí dandan ni kò sí nǹkan ní ìkọjẹ́ dandan tó méjèèjì ni. 200 years ago ló ti sọ láti mọ̀ kọ́rọ̀ owó orí tí ń bọ̀ ọjọ́ ti pẹ́. خاتم لنا ضرائب الأفراد. ìjọ ìjà mọ̀ kọ́rọ̀ owó orí tí ń bọ̀ ti pẹ́ tá a bá sọ pé táàkì ibo ni wọ́n ti sọ ibo wọ́n ti mú jáde wọ́n ń pè kí nìkan ní etymology ìyẹn ni pé ibo ni language tá à ń sọ ti jáde. táàkì wá láti di taxa àbí taska àbí taxare ìtí ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ní kẹ́ evaluate ìtí ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ní kẹ́ value ìtí ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ní kẹ́ assess ìtí ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ní kẹ́ estimate ìtumọ̀ ni wọ́n papọ̀ mọ́ ìtí ń jẹ́ táàkì nínú Oxford English Dictionary tí wọ́n ṣe 1973 àti nínú Oxford Advanced Learners Dictionary tí wọ́n ṣe ní year 2006 àti nínú the New Penguin English Dictionary tí wọ́n ṣe ní 2001 ní Scotland ní page kínní 1443. خاتم لنا ضرائب الأفراد. dandan ni ká sanwó orí. في الغرب wọ́n fa wàhálà nígbà tí والدين Tinubu fẹ́ بلا ṣàtúnṣe. إنكار. kí ló fa wàhálà? Tinubu ní òun fẹ́ ṣe reform nínú tó fẹ́ ṣe ìtọ́fà wàhálà kí n sáré lọ ọbẹ̀ ìtọ́fà wàhálà ní wípé nínú reform tó fẹ́ ṣe tó jẹmọ́rọ̀ ẹ̀sìn wà mẹ́ wọ́n ń sọ̀rọ̀ tó jẹmọ́ wípé bókú bá kú nínú Islam táríkà tí òkú bá fi ilẹ̀ wọ́n máa yọ iye kan mẹ́ tí ọmọ wá sápò federal government wọ́n ṣe máa wá yọ iye kan àwọn òsí nínú àṣàbù fùrúùjì wọ́n sí nínú asọ́bà ẹ̀wọ̀n ò sí níbì kankan owó tí a bá tún gbà ń bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà ló yẹ kí wọ́n ná fún àtẹ̀ntọ́ jẹ́ mùsùlùmí àtẹ̀ntí èṣe mùsùlùmí èyí ni lọ́pọ̀ kan mùsùlùmí jẹ́ ni wọ́n fi ń kígbe pàápàá jùlọ àwọn ọmọ ìyá wa ní Àrèwá wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi lérí eléyìí ò ní ṣókí mo fẹ́ fi tẹ̀lé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àwùjọ ẹgbẹ́ Islam ti sọ gẹ́gẹ́ bí ẹgbẹ́ Islam tí àkúná Ahmadu Bukhari al-Mukhtar tó dálẹ̀ wọ́n ti ṣe kọ́nfẹ́rẹ́nsì lórí ẹ̀ ní 2025 yìí ní tí wọ́n sọ ń bẹ̀ ní wípé information ni ò tó faraàlú láràlú fi ń takò Imam Shafiu májẹ̀mú àwọn náà sọ̀rọ̀ ń bẹ̀ pé information ni ò tó I need the enlightenment nínú enlightenment tèmi wá fẹ́ mú wá ní wípé tí wọ́n bá ní kí wọ́n yọ nǹkan kan nínú ìtòkù fílẹ̀ kọ́mọ òkú ọmọ tara maslaha ìlú náà lọ́wọ́ àfún bí mùsùlùmí bá lówó lọ́wọ́ tó ní mílíọ̀nù tó ní bílíọ̀nù
tó bá yọ iye kan bẹ̀ gbòógì tó ló ń fẹ́ fi ṣe sàárà ta ló sọ fún pé dandan mùsùlùmí nìkan ni kó ṣe sàárà yẹn fún ó lè ṣe sàárà fẹ́ni tí èṣe mùsùlùmí bíjọba bá láwọn fẹ́ máa yọ iye kan lórí tálákà tí bàbá yín fi ilẹ̀ tíya yín fi ilẹ̀ tíyàwó yín fi ilẹ̀ ẹ̀yin ẹ fọkàn ta kókó àníyàn fẹ́ fi èmi ṣe sàárà gẹ́gẹ́ bó ṣe tọ̀nà kí mùsùlùmí ó ṣe sàárà fún gẹ́rì mùsùlùmí tó sì tọ̀nà bàbá ń kọ́ mọ́sálásí lọ́wọ́ tí gẹ́rù mùsùlùmí bá débẹ̀ tóun náà bá sọ wípé mo tàbá rárá pẹ̀lú eléyìí ànábì ó sọ pé ká lè dànù mẹ́ so ibi tí ẹ jẹ́ àfi sínú ni eléyìí ní jẹ́ ọ̀rọ̀ kan ní àyín tíjọ Kọ̀dìríyà Lagos State káàdì sọ́pọ́ọ̀tì gbogbo ìjọ mùsùlùmí tí wọ́n ti sọ̀rọ̀ nípa reform tí ìjọba Tinubu tó fẹ́ mú wá fún ọ̀rọ̀ tax ọ̀rọ̀ owó orí kí ló wí. لكنما المشكلة في التنفيذ مصالح الأمة في انهيار. táàsì tí ń bẹ ti pẹ́ gẹ́gẹ́ bí mo ti sọ láti 5,000 years ago àkọ́kọ́ péyìn ó lo táàsì láyé wọ́n gbowó orí láyé 5,000 years ago Egypt ló ti bẹ̀rẹ̀ lásìkò Pharaoh ó ní kí wọ́n máa gba 20% gbogbo nǹkan oko tó bá jẹ́ nǹkan oníwóró lẹ́yìn tí ẹ̀yin lọ́kàn Greek àwọn Yunan àwọn náà fètò táàsì lélẹ̀ lẹ́yìn tí Yunan ńlọ́kàn Igbo lẹ́yìn tí Greek táwọn Yunan ńlọ́kàn Rome lẹ́yìn tí Rome lọ́kàn India ṣáájú 300 BC ní India ti fètò kíní lélẹ̀ nígbà táwọn òyìnbó amúnisìn wá dé Nàìjíríà àwọn náà bá pé a ti ní ọ̀nà indigenously tá à ń fi gbowó orí nílẹ̀ Yorùbá yàn yín ìṣàkọọ́lẹ̀ ń bẹ owó orí ní táàsì ni nílẹ̀ Yorùbá yàn yín owó òde ń bẹ owó àsìlú ń bẹ bẹ́ẹ̀ bá délẹ̀ Ìgbò kíní kan bẹ tí wọ́n ń pè ní egbò ń ku owó orí náà ni tí wọ́n bá fẹ́ sọdún pé epo jáde ṣáájú képo tó jáde ni wọ́n gbà wọ́n fi sọ́pọ́ọ̀tì àwọn tó kù díẹ̀ fún nínú ìlú bàbá lọlẹ̀ àrèwá zaka ń bẹ gẹ́gẹ́ bí Islamic taxation táàsì náà ní owó orí ni lẹ́yìn zaka kúndín kásá owó olẹ̀ bọ́ọ̀ bá ń gbélé ọ̀sánwó rẹ́ǹtì annually òun náà ń bẹ owó orí ni lẹ́yìn eléyìí ni jangali tax owó orí náà ní lérí nǹkan ọ̀sìn àwọn màwáṣí lẹ́yìn eléyìí ni nínú owó orí tó tún wà nílẹ̀ Haúsá òun náà ní ṣúkàṣúkà plantation tax ẹ̀yin àgbẹ̀tẹ́ bá gbé nǹkan ẹ̀sán kankan lérí ẹ̀ lọ́dọọdún lẹ́yìn ẹni kúndín sàràútà ẹni tí wọ́n bá fi joyè yóò san kankan nínú owó orí náà ni lẹ́yìn ẹni kúndín gáàdò òun náà ni òkú tó kú tí wọ́n wá rẹ́ni tí ó gbòó. Mo ti sọ yìí pé tó bá yẹ pé nítorí tí wọ́n fẹ́ràn gbà nínú táràkà tó kù sí ilẹ̀ yìí. Ẹgbẹ́ àbílẹ̀ kátà níyàn bá ti ṣe sàárà láì bí òsì bí ká ṣe sàárà fún ẹni tí èṣe mùsùlùmí. Tó bá yẹ pé táwọn ò ní wípé sàárà yẹn kì í sọwọ́ mùsùlùmí nìkan ní ọ̀bọ̀ sí. Yóò bọ̀ sọwọ́ ẹni tí èṣe mùsùlùmí náà. Láì bí òsì bẹ́ẹ̀ ẹgbẹ́ àbílẹ̀ àmọ́ nínú tọ́wọ́ dá níbẹ̀ táà fi gbọdọ̀ díjú sí táà fi gbọdọ̀ support the government of Nigeria lórí reform nínú tọ́jà ń bẹ̀ mo fẹ́ sọ mẹ́ta Dr. Bube alákọ̀ọ́kọ́ nínú mẹ́ta tí mo fẹ́ sọ òní wípé personal income tax wọ́n ti dín ikú gbogbo owó tó ń bá ń ṣiṣẹ́ tó bá jẹ́ sí wípé owó oṣù rẹ per annum lọ́dún tí wọ́n bá ṣí papọ̀ kò ní tó 800,000 ìjọba Tinubu nínú Nigerian tax bill 2024 ti bẹ lọ́dọ̀ National Assembly tí wọ́n propose ni pé ìwọ tó wo oṣù rẹ tí wọ́n bá ṣí pọ̀ lọ́dún tí ó bá tó 800,000 you are exempted from tax o ní san tax wọn nígbà tax lọ́wọ́ ẹ̀ rárá ṣé ẹ̀ mọ̀ pàǹpà nínú ni ìyẹn níbẹ̀ bí tí bá ń ṣiṣẹ́ tí ń gba 65,000 tẹ́ ẹ bá ṣí 65,000 lọ́nà méjìlá kò ní wọ 800,000 700 nǹkankan iná ẹ̀ ní ọmọ ẹ̀jẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kò ní san tax àmọ́ wọ́n tó ń bá ń ṣiṣẹ́ tó ń bá ń gba 100,000 lọ sókè ọ̀sán tax òtòrówó rẹ̀ ó ti ju 800 lọ lọ́dún ìwọ tọ́wọ́ rẹ̀ bá tó 2.2 million nínú ètò táàsì tuntun tí wọ́n gbé kalẹ̀ ní tí wọ́n sọ ni pé ọ̀sán táàsì ní 15%. ìwọ tọ́wọ́ ọdún rẹ̀ owó iṣẹ́ rẹ̀ lọ́dún tó bá tó 9 million ìwọ náà ọ̀sán táàsì 18%. ìwọ tọ́wọ́ ọdún rẹ̀ tó bá tó 13 million ọ̀sán 21%. ìwọ tọ́wọ́ ọdún rẹ̀ tó bá tó 25 million bam 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 lọ sókè. wàá tẹ̀lé ọ̀nà sí ibi ìsìtọ̀ ìníbàdí àwùjọ ní ìlànà forí darí. ìwọ tó nílé bẹ̀ fa tọ́wá wọ ọ̀fẹ́ ta ọwọ́ àtà owó tó ọwọ́ àgbà ń bẹ̀
wọ́n ní kò sí táàsì kankan mọ́ lórí ẹ̀. Ara àǹfààní tí new reform tó mú wá nù ni ìwọ tó lùsì iṣẹ́ rẹ àbí ẹnìkan dìfẹ́mù rẹ ó wá gbé lọ kóòtù nígbà wà àròjọ tán kóòtù wá ní wọn ẹni tó dìfẹ́mù rẹ tọ́bọ̀ olóòkọ jẹ́ yọ sanwó òtanràn tówó òtanràn tí kóòtù sọ tí ọba ti tó 50 million ìjọba sọ pé gbogbo owó ìwọ ló ní ò ní san táàsì kankan lórí ẹ̀ àmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó san táàsì lórí ẹ̀ eléyìí ni díẹ̀ nínú àǹfààní tí ń bẹ nínú tax reform tíjọba Tinubu tó mú wá ṣe wá mọ̀ yí pé ní tí Islam ń polongo òun náà ní tí ó jà àǹfààní fún gbogbo wa. Imam Maliki wọ́n béèrè nípa sírù tajamu ìnáṣẹ haúlà òun èyí ṣe tọ́jẹ́ pé òun lọ́lọ́mọ kéwì tí gbogbo èèyàn máa ń rọ káàkiri rẹ̀ ó ní nítorí wípé torí kọ́tù tẹ̀fkìrì indi nǹkan méjì ni mo bàná rẹ̀ lélẹ́rí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ mọ̀ máa ń wo kíni master hatun nurse ẹlẹ́ẹ̀kejì mọ̀ máa ń wo àtẹ̀síwò alẹ́ nurse ìtí ọ̀ máa ń fà ní wá fúlù tí ó mú gbèsè ayé gbẹdẹmukẹ wá fúlù lọ́fàá tí wọ́n Málíkì fi máa sábà kóòtù àdìsí kan ní pé al-mu'min hayyinun layyinun sahalun pẹ̀lẹ́pẹ̀lẹ́ nǹkan ọ̀rọ̀rùn ni mùsùlùmí máa ń wá káàkiri ní gbogbo ìgbà tẹ́ ẹ bá wo Da'watun lit-Ta'ayyush tíra tí Amru Khalid kọ ẹ bá níbẹ̀. وهكذا نوصي باستطاع لبعض أوطان لنفع الدار. Ìmọ̀ràn wa síjọba òní wípé gbogbo tí ó jẹ́ kí táàsì ọ̀dà kí wọ́n gbé ìgbìmọ̀ dìde kí wọ́n lọ ṣètò ẹ̀ lápèjúwe ẹkùnrin kan wọ́n ń pè ní Adam Smith ọkọ̀ ìwé kan wọ́n ń pè ní The Wealth of Nations lápèjúwe Kat Nightingale ọkọ̀ ìwé kan wọ́n ń pè ní Theory and Practice of Taxation wọ́n sọ kí ni good principles of taxation kí bàbá Nàìjíríà ó gbé gbìmọ̀ dìde kí wọ́n lọ kàwé ní wọ́n ra àǹfààní ń bẹ̀ kí bàbá Nàìjíríà ó lọ wádìí nípa ìlú tí wọ́n ń pè ní Estonia tí wọ́n bá ní ìlú òní táàsì wọn dáa jù láyé Estonia ní 1918 ni wọ́n dá Estonia ilẹ̀ as a country kí bàbá Nàìjíríà ó lọ wádìí rẹ̀ nínú àwọn tí táàsì wọn rọjú òun náà ní ìlú tí wọ́n ń pè ní Andorra òun náà ní ìlú tí wọ́n ń pè ní Singapore òun náà ní ìlú tí wọ́n ń pè ní Barbuda òun náà ní ìlú tí wọ́n ń pè ní Malta òun náà ní ìlú tí wọ́n ń pè ní Matagonlade ìlú ní táàsì wọn dáa kí bàbá Nàìjíríà ó gbé èèyàn dìde lọ́ọ̀bẹ̀ tí wọ́n bá gbé èèyàn dìde lọ́ọ̀bẹ̀ kí wọ́n wo bóun ni wọ́n ṣe ń so ètò owó orí sókè rọrùn èyí tí ó wúlò fún wa Nàìjíríà kí wọ́n mú wálé kí wọ́n domesticate ẹ̀ Islam kò tako lùmúwù Islam kò tako síyáàdà Islam kò tako báràkà Islam kò tako blessing Ọlọ́run jọ rọrùn fún wa. Ọlọ́run jọ rọrùn fún wa. Ọlọ́run jọ kúnlẹ̀ dáadáa. Mùsùlùmí sọpọ́ọ̀tì ẹ̀. Gbogbo Mùsùlùmí sọpọ́ọ̀tì ẹ̀. Wọ́n ti ń sọ tẹ́lẹ̀. Àmàláwùjọ tiwa yìí Ọ̀dìríyà group àwa náà fohùn tiwa. Àwọn náà fohùn wọn náà fẹ́. Gbogbo àwọn Mùsùlùmí tí wọ́n sọ̀rọ̀. Mùsùlùmí tó ti sọ̀rọ̀ tẹ́lẹ̀. Kí wọ́n sọpọ́ọ̀tì ìjọba Tinubu. Kí wọ́n sọpọ́ọ̀tì ìjọba Tinubu. Lórí rìfọ́ọ̀mù táàsì tó gbé kalẹ̀. Lórí rìfọ́ọ̀mù táàsì tó gbé àmọ́ ìmọ̀ràn tá a fún ìjọba Tinubu. Àmọ́ ìmọ̀ràn tá a fún ìjọba náà. Kí ìjọba Tinubu náà lò. Táwọn náà lò. Subhana rabbika. Rabbil izzati amma yasifun. Wa salamun ala al-mursalin. Walhamdulillahi rabbil alamin. Ọlọ́run kó bá dúpẹ́ fún lẹ́kítọ́rà wa bàbá wa associate professor àwọn náà la tó wọ́n kú táìmù fún wọn. Mashallah. Wọ́n sì lo táìmù náà dáadáa. Èyí wọ́n pẹ̀lú wọn wá kọ́kọ́ lo 1 hour. Wallahi tallahi wọn àti ìsọ̀tàn. Àkọ́rí tí wọ́n jóye wá mẹ́ ni pé tax reform tí Tinubu administration tí wọ́n introduce gbogbo àwa Mùsùlùmí la support rẹ̀. Mashallah. Lópin ìgbà tí wọ́n bá lò ó objectively. Bẹ́ẹ̀ bá sanwó orí ó kọ́ Islam fi àyè gbà. المحاضر تكلم عن دفع الضرائب في الحكومة الفدرالية النيجيرية وقال بأن دفع الضرائب وأخذها جائز في المنظور الإسلامي ما دام أن هذه الضرائب تستخدم في المصالح العامة التي تنفع الأفراد والمجتمع. هذا هو خلاصة وعظه وجزاه الله عنا خيرا. نسبة أنا